A kú ojúmọ́ o, ẹ káàsán, ẹ kúrọ̀lẹ́, ẹ káalẹ́ níbi tẹ́ bá ti ń wò wá. Ògógó la mọ̀ lóríṣà, ògógó la mọ̀ lóríṣà, òrìṣà kéèké. Egungun àṣìkà ní àpárò Asoore. Màá fẹ́ kẹ́ bá a tẹ bọ́tìnì pupa yẹn, òun ni subscribe, ẹ jọ̀ọ́ subscribe sí YouTube wa, kẹ́ lè bá máa rí fídíò wa wò dáadáa.